nílé lóko káàkiri àgbáyé náà ni wọ́n tún ti ń kí wa o wípé a tún kú àmójúbà ètò wa ètò yín níkànnì Jígí Alára, ètò tá a dàgbé ní kókó inú ìwé ìròyìn. Mo kí wa o, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà wípé a tún kú bí ojú ọjọ́ ṣe rí. Ẹ ti rí wa ẹ ti rí wọn lẹ́gbẹ̀ẹ́ wa lápá ọ̀tún, apá ọ̀tún náà sábà láìkì kan wá wa àwọn ìyáàfin Fúnmiláyọ̀ àbí ẹ̀rọjú wọn bó ṣe kún régé. Ìwọ tí ẹ mọ̀ pé Nàìjíríà yóò ti pọ́ ní bó ṣe jẹ́ lọ́wọ́ tá a wà yìí. Àṣà lè para wa. A lè para wa, Ọlọ́run sì ní já para wa lágbára Ọlọ́run bá mi ìdúrà rẹ̀. Olúwaṣeun Adéoyè ló kọ tèmi jẹ́ o. Mo ti kí wa káàbọ̀ sórí ètò kókó inú ìwé ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí lónìí ọjọ́ Jímọ̀ ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2023. Mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ tún gbádùn wa o, bẹ́ẹ̀ ṣe máa gbádùn wa dáadáa lórí ètò. Ìwọ náà ò bá ń dákọ̀ rẹ̀ àbíbò ni. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa nílé láti iléeṣẹ́ Jígí Alára, òun náà ni mo ti ń kàn sí yín. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín náà ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Mo kí yín pé ó kú dédé àsìkò yìí. Àwọn ọ̀rẹ́ rẹ tiẹ̀ pọ̀. Àbí o. Ọ̀rẹ́ rẹ ni wọ́n. Àwọn ẹja tún ṣe gbogbo ẹ̀ bá ṣe máa ṣe kí ó ba lè rí bí ó ṣe yẹ kó rí lónìí lọ́dọ̀ tèmi. Mo ní ìwé ìròyìn The Punch àti ìwé ìròyìn Nigerian Tribune. Láti ọ̀dọ̀ tèmi mo nílé ìwé ìròyìn Daily Trust àti ìwé ìròyìn Vanguard. Nígbà yẹn jẹ́ ká wọnú àwọn kókó tí ó wà ní ojú ewé àwọn ìwé ìròyìn ọ̀hún ní kọ̀ọ̀kan ìjèjì. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti mú àkọlé àkọ́kọ́ wá o, níbi tí mo ti rí àkọlé kan gbàgàdà ni wọ́n kọ sí ojú ewé ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ ní o, níbi tí wọ́n ti sọ pé ìpòrúurú ọkàn wà o ní ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Plateau. Bí wọ́n ṣe sọ pé ilé ẹjọ́ bí wọ́n ṣe sọ pé wọ́n ṣe àtúndìbò ní ìpínlẹ̀ Zamfara. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí àkọlé ọ̀hún gbàgàdà ni wọ́n kọ síbẹ̀. Jẹ́ tó sáré ju eléyìí mọ́ o. Bákan náà ni mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè yìí ni ó ti ń sọ̀rọ̀ pé ìdí rẹ̀ rèé o tí àwọn ṣe tako kí wọ́n máa yá owó lóríṣiríṣi láti fi ṣe ètò ìṣúná ọdún 2024 tí a wà yìí. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní lọ́dọ̀ tí ẹ ń bẹ̀rù. Nínú ìwé ìròyìn Vanguard, Ribadu sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ajogún ìgbà tó le lọ́wọ́ ìjọba èyí tí ó kó gbá wọlé. Nínú ìwé ìròyìn yìí kan náà, nínú agbo òṣèlú, ilé ẹjọ́ sọ wípé ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Zamfara tó wáyé kò forítì sí ibì kan. Ọlọ́run sì jẹ́ forítì olúwa fi tì mí kò tiẹ̀ wáyé mi gbogbo èyí tó bá rí kó fi tì. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo kúkú ṣì wà o, níbẹ̀ náà ni mo tún ti rí àkọlé eléyìí o, látàrí ìgbẹ́jọ́ kan tí ó wáyé ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó fìkàlẹ̀ sí ìlú Èkó. Lórí ọ̀rọ̀ náà ni àwọn aṣòfin ní ìpínlẹ̀ Èkó ti ń kí gómìnà náà kú oríire o, látàrí ìgbẹ́jọ́ tí ó fìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú náà ni o. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. Ẹjẹ́ tó sáré bẹ̀rẹ̀ nínú ìwé ìròyìn The Punch. Kókó tó wà níbẹ̀ náà mo rí kókó kan níbẹ̀ o, níbi tí Ribadu tí ó ti ń jọpọ̀ ti kálẹ̀ kan, níbi tí ó ti ń fi ọkàn ọmọ orílẹ̀-èdè yìí lọ́kàn, tó ti ń fi wọ́n lọ́kàn balẹ̀ o wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí ẹ lọ ní sùúrù dáadáa o, pé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí pé sùúrù
tó lọ́jọ́ ni o wípé gbogbo rògbòdìyàn tí à ń là kọjá láìpẹ́ yìí ẹ má rò wípé yóò kàn lọ májíkálì báwọn lójijì wípé gbogbo ẹ̀ sùúrù tó lọ́jọ́ ni gbogbo ẹ̀ yóò fi ṣe ẹni yóò jẹ́ kí àtúnṣe wà sí gbogbo ẹ̀ nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti mú yẹn wá láàárọ̀ òní. nínú ìwé ìròyìn Daily Trust Oshiomhole bu ẹnu àtẹ́ lu ìyanṣẹ́lódì àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ àjàìrò. nínú ìwé ìròyìn The Punch tí ó wà lọ́wọ́ tèmi ń bí náà ni mo tún ti rí àkọlé eléyìí o níbi tí wọ́n ti sọ pé èdè ògbẹ́lẹ̀yọ ara ilé ògbédè ara oko láàrin àwọn alábàáṣiṣẹ́ gómìnà Akérédolú ní ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ti sọ pé lórí ìbò agbẹ̀rí rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí gómìnà wa wọ́n ní ọ̀rọ̀ wọn kò yéra wọn lórí ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti di ìbò náà ní ìpínlẹ̀ Ondo. nínú ìwé ìròyìn Daily Trust lágbo òṣèlú LP NNPP kọ̀ lórí ètò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP Àtíkù. nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn eléyìí níbi tí wọ́n ti sọ pé lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí náà ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wọn ò gbé ìdájọ́ kalẹ̀ o lórí ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Kánò. ṣé kókó ṣìkù lọ́dọ̀ tí ń bẹ̀ wọ́n àbí ká kúkú ká lọ sínú ìwé ìròyìn ọ̀hún ní sàn. ṣùgbọ́n kó tó di pé á wọnú ìròyìn ọ̀hún ní sàn-sàn ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn à ń padà bọ̀. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó arére pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prism 24 TV láyé sọ. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún jàre ìkànnì jígí alára náà ni o lórí ètò tá a pè ní kókó inú ìwé ìròyìn mo fún ọ láàyè bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí ń bẹ̀ wọ́n. inú ìwé ìròyìn Vanguard lèmi ti máa bẹ̀rẹ̀ èyí tó sọ pé Ribadu sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ajogún ìgbà tó le lọ́wọ́ ìjọba tí ó kógbá wọlé. Abánidámọ̀ràn lórí ètò ààbò lórílẹ̀-èdè yìí Malam Nuhu Ribadu ní Ọjọ́bọ̀ bẹ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ láti dènà gbogbo ìwà tí kò jẹ́ kí ààbò ó wà ní orílẹ̀-èdè yìí. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba yìí jogún ìgbà tí ó le lọ́wọ́ ìjọba tó kọjá. Ó wá rọ àwọn ọmọ Nàìjíríà láti fi ara dà á fún ìgbà díẹ̀. Ó ní dídùn òun ni ọsàn yóò so nígbẹ̀yìn. nínú ìwé ìròyìn Nigeria Tribune náà ni mo ti mú ìròyìn àkọ́kọ́ torí pé wọ́n ní òkèlè àkọ́kọ́ báyìí kì í ráhùn ọbẹ̀. nínú ìwé ìròyìn Nigeria Tribune lórí ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n pe ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà ni wọ́n ti ránṣẹ́ ìkíni kú oríire o sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Babájídé Sanwó-Olú o. àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ránṣẹ́ ìkíni kú oríire o sí gómìnà Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ Dr. Ọbáfẹ́mi Hamzat lọ́jọ́ Àlàmísì àná o fún bí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ṣe fi ìjáwé olúborí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tí ó wọlé sọ bí elékùrọ́ ní ìpínlẹ̀ Èkó
àwọn aṣòfin náà tún ṣe àfọ̀mọ́ bí ó ṣe pàtàkì o kí ìgbìmọ̀ tí ó ń rí sí ìdìbò nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin náà kí wọ́n wá nǹkan ṣe sí bí àwọn tí ó ní ṣe pẹ̀lú ìforúkọsílẹ̀ àwọn olùdìbò bí ó ṣe di ohun tí ó ń falẹ̀ lórílẹ̀‐èdè yìí. Bákan náà ni wọ́n tún jíròrò lórí àwọn ẹ̀sùn onírúurú tí ó wà níwájú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó wà ní ìpínlẹ̀ Èkó ọ̀hún. Tẹ́ bá fẹ́ kà tán ẹ wọnú ìwé ìròyìn Nigerian Tribune láti rí gbogbo ẹ̀ bí ó ṣe ń lọ ń bẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard bákan náà lágbo òṣèlú ilé ẹjọ́ sọ wípé ètò ìdìbò fún gómìnà ní ìpínlẹ̀ Zamfara tó wáyé kò forítì sí ibìkan. Inconclusive nù. Ilé ẹjọ́ tí ó ń jókòó ní ìlú Àbújá fi léde gbangba pé ètò ìdìbò fún ipò gómìnà tó wáyé nílùú Zamfara kò forítì sí ibìkan. Ilé ẹjọ́ wá pàṣẹ fún àjọ tó ń rí sí ètò ìdìbò ní orílẹ̀-èdè yìí ìyẹn àjọ INEC láti tún ètò ìdìbò náà ṣe ní àwọn ìjọba ìbílẹ̀ 3 láti ìpínlẹ̀ náà ní àwọn agbègbè tí wọn kò tí ì ka ìbò tàbí tí ìbò kò ti wáyé. Tẹ́ bá fẹ́ gba balance ìròyìn ọ̀hún ẹ lọ sínú ìwé Vanguard láti kà á parí. Mo ṣì wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní gangan fún o níbi tí wọ́n ti sọ pé gómìnà Adeleke tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n sọ pé wọ́n ti yọ ẹni tí ń ṣe onídàájọ́ àgbà ní ìpínlẹ̀ náà wọ́n ní wọ́n ti yọ kúrò bíi jìgáò tí wọ́n sì ti yan ẹlòmíín síbẹ̀ tí ń ṣe Justice Ọláyínká David tí ó máa délédé adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ni ó ti buwọ́lu ìyànsípò onídàájọ́ àgbà kan ní ìpínlẹ̀ ọ̀hún tí orúkọ wọn jẹ́ Ọláyínká David Afọlábí bí ẹni tí yóò máa délédé onídàájọ́ àgbà ìpínlẹ̀ náà ní wàrà ṣèṣà ni o tí wọ́n bá sọ pé ní with immediate effect látàrí ohun tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà tí wọ́n sọ pé wọ́n fẹnu kò lè lórí ni o. Ẹni tí ń ṣe agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún Ọláwálé Rasheed ló fi ọ̀rọ̀ náà léde ní ìlú Òṣogbo. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn eléyìí jẹ́ sáré jó bíi mélòó kan mọ́ òkè gbogbo ẹ̀ kó lè kóhùn bíi ìdodo ẹ̀fọn. Wọ́n ní ìpòrúurú ọkàn wà o ní ìpínlẹ̀ Kano àti ìpínlẹ̀ Plateau pàápàá jùlọ bí wọ́n tún ṣe sọ pé ní ìpínlẹ̀ Zamfara náà wọ́n ní bí wọ́n ṣe kéde wípé wọ́n ṣe àtúndìbò gbogbo ẹ̀ náà ó dá lórí àwọn ìdìbò sí àwọn ipò gómìnà tí a ṣe kọjá ní ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà yìí náà ni o. Ẹni tí ń ṣe mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè yìí òun náà tún sọ̀rọ̀ wípé ìdí rẹ̀ o tí àwọn ṣe tako kí wọ́n máa yá owó láti fi bọ́ bùkátà ètò ìṣúná ọdún 2024 nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Nínú ìwé ìròyìn Daily Trust lèmi ti fẹ́ mú eléyìí wá fún yín. Ọ̀ṣíọ̀mọlẹ̀ bu ẹnu àtẹ́lù ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ àjàìrò. Aṣojú ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìlà oòrùn ní ìpínlẹ̀ Edo Adam Saliu Ọ̀ṣíọ̀mọlẹ̀ ti bu ẹnu àtẹ́lù ìwà àwọn ẹgbẹ́ òṣìṣẹ́. Ó fi èyí léde ní ilé ìjọba ní ìlú Àbújá. Ọ̀ṣíọ̀mọlẹ̀ tí ó jẹ́ alága fún àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ yìí fi síta pé inú òun ìbádùn ká ní àwọn òṣìṣẹ́ ní ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ bá lè pèsè àwọn ohun ìdẹ̀rùn fún àwọn ará ìlú látàrí owó epo tí ìjọba àpapọ̀ yọ. Ẹ̀ka ìròyìn ọ̀hún parí nínú ìwé Daily Trust. Èmi náà ti wọnú inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní láàárọ̀ òní o níbi tí mo ti rí àkọlé kan gbàgàdà ń bẹ̀ níbi tí Ribadu tí ó ti ń sọ fún àwọn orílẹ̀-èdè tí ó sọ pé ẹni sùúrù o gbogbo tó lè lọ́wọ́ báyìí yóò sì dẹ̀rọ̀ dandan náà ni o. Ó bẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sọ̀rọ̀ pé ìṣèjọba tó wà lóde báyìí wípé wọ́n jogún bá àwọn kìíní ni àwọn tó ní ṣe pẹ̀lú wàhálà tí à ń là kọjá lórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Bákan náà wọ́n tún ní nínú ìwé ìròyìn The Punch tó jáde náà ni àwọn alábàáṣiṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo àwọn appointees lóríṣiríṣi wọ́n ní èdè ògbẹ́lẹ̀yọ̀ láàrin àwọn méjèèjì o ara lé ò gbédè ara oko látàrí ìdìbò afẹ́ alẹ́gbẹ̀rí rẹ̀ jẹ́ gẹ́gẹ́ gómìnà wa tí wọ́n dì fún gómìnà ní ìpínlẹ̀ Ondo ọ̀hún. Ìròyìn ọ̀hún rè lẹ́kùnrẹ́rẹ́ o. Àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ yìí àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ondo State Executive Council lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni wọ́n dìbò agbẹ̀rí rẹ̀ jẹ́ anígbẹ́kẹ̀lé nínú rẹ̀ fún gómìnà ìpínlẹ̀ náà tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu. Ṣùgbọ́n ohun méjì nínú àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ náà ni wọ́n kọ̀ láti buwọ́lu
ìgbésẹ̀ náà láti kín gómìnà náà lẹ́yìn, ẹni tí ó jẹ́ pé ó sì wà nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó ń ṣe ìtọ́jú ara rẹ̀ lẹ́yìn tí ó dé láti ìsinmi tí ó fi lọ tọ́jú ìlera rẹ̀ lórílẹ̀‐èdè Germany. Nínú ìwé àdéhùn náà tí 23 nínú àwọn 25 tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ náà buwọ́lù fún ni àwọn alábàáṣiṣẹ́ náà ti fi àtìlẹ́yìn wọn fún gómìnà arákùnrin Akérédolú ní ìpínlẹ̀ Ondo. Nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. Nínú ìwé Daily Trust náà ni mo ṣì wà. Lágbo òṣèlú, LP NNPP kọ̀ lórí ètò láti darapọ̀ mọ́ PDP. Ẹgbẹ́ òṣèlú Labour Party LP àti ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP ti sọ pé àwọn kò faramọ́ ìdàpọ̀ mọ́ ẹgbẹ́ People's Democratic Party PDP. Akọ̀wé ẹgbẹ́ NNP sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbẹ́ ọ̀hún kórapọ̀ láti dúró nínú ìṣọ̀kan ni o, èyí tí wọ́n wá tako ìparapọ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ mìíràn láti di ọ̀kan. Èyí ni pé wọ́n kọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP kí wọ́n padà jọ di ẹgbẹ́ kan ṣoṣo. Ó rí pé nǹkan ga. Ó kúkú lágbára kọlọ́wọ́ ṣàánú wa ní ẹ̀wọ̀n sì ní àgbájọwọ́ báyìí òní àfi ń sọ̀yà. Nínú ìwé ìròyìn The Punch náà ni màá ti máa mú ìròyìn tí wọ́n máa mú wá káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ láàárọ̀ òní o. Nínú ìwé ìròyìn The Punch náà ni mo ti mú ilé ìwá níbi tí wọ́n ti sọ pé lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí náà ni ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni wọ́n gbé ìdájọ́ kalẹ̀ o lórí ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Kánò láìpẹ́ yìí. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ o. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìdí kalẹ̀ sílùú Àbújá ni ó ti mú ọjọ́ Ẹtì ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí láti gbé ìdájọ́ kalẹ̀ lórí ìdìbò gómìnà tó wáyé kọjá lọ ní ìpínlẹ̀ Kánò, léyìí tí lọ́bọ̀lọ́bọ̀ wáyé lórí ẹ̀ láàrin gómìnà Abba Yusuf ti ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP àti Nasiru Gawuna ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Wọ́n ní aago 10 òwúrọ̀ lọ́jọ́ Ẹtì tó ń bọ̀ yìí ni ìgbẹ́jọ́ náà yóò wáyé nílùú Àbújá. Tí a bá gbàgbé ọjọ́ 6 oṣù kọkànlá ọdún yìí November 6 nílé ẹjọ́ sún ìgbẹ́jọ́ náà lẹ́yìn tí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ náà Abba Yusuf pè tako ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tó ṣúyọ lórí ìdìbò gómìnà náà. Ẹbí wọn ṣe sọ pé wọ́n yọ kúrò bí ẹni yọ jìgá nípò rẹ̀. 20 oṣù kẹsàn-án ni àwọn ìgbìmọ̀ tí ó ń gbọ́ awuyewuye lẹ́yìn ìdìbò náà wọ́gi lé ìdìbò náà pẹ̀lú bí wọ́n ṣe ti kéde wípé ìbò tó lé ní 1,105,603 nínú ìbò tiẹ̀ tí wọ́n sọ pé nínú ìbò tiẹ̀ ni wọ́n sọ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá o. Nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti mú eléyìí wá láàárọ̀ òní o. Eléyìí náà ni a fi mọ káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ lórí ètò kókó inú ìwé ìròyìn fún tòní níkànnì Jígí Alára. Ẹ ṣé tí ẹ wà bẹ́ẹ̀ tí ẹ láǹfààní àti gbọ́ wa. Ẹ má wá gbàgbé pé ẹ̀yin náà láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí gbogbo àwọn ètò tá à ń gbé jáde ní ìkànnì Jígí Alára. Ẹ̀yin ṣáà ti lọ sórí YouTube, ẹ tẹ̀ sí Jígí Alára. Gbogbo àwọn ètò wa pátápátá náà ni ẹ láǹfààní àti bá wa like kan share gbogbo ẹ kó lè dùn dáadáa náà ni o. Èmi ti ń dágbére ní àtẹ̀mí bí ṣé wọ́n dé ló kọ tèmi á tún pàdé ara wa. Ìwọ náà jẹ́ káwọn ará ilé mọ̀ kó ti fẹ́ kó wà bó ti fẹ́ dúró. Irọ́ wa jọ ń lọ ní o. Èmi náà fi àsìkò yìí kí yín pé ká pàdé láyọ̀ ká fèrè pàdé o. Orúkọ tèmi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Láti Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀lù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n gbọ́ ṣọ́ntẹ́tì?
tẹ́tí ṣé wọ́n ń gbọ́ òun ṣọ́ngbọ́n ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ngbọ́n ṣá. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòun lọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòun lọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe. kọ́ńtà ọ̀la dára kí nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kọ káyé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ará ìlú mi. àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kọ káyé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ará ìlú mi. láti Prison 24 TV àtúngbẹ́ tuntun dé. èrò ará ìlú mi. bóun bá yọ lókè àkàbàrí ẹ̀gbọ́n o. èrò